fún lẹ́kùnrẹ́rẹ́ ẹni àwọn ará abúlé ọ̀sùn rẹ̀ wọ́n lé ibi ẹni yáyá. ó serious o. bá a ṣe dé site ìyẹn odò Ọ̀sẹ̀wẹ̀rẹ̀ ta ní ká máa ṣiṣẹ́ dápò equipment sílẹ̀ pípẹ́ yìí náà ń bọ̀ lọ́nà ẹ̀ wá bá wa kí la máa rí àwọn ọ̀dọ́ àti àwọn àgbàlagbà kan níṣẹ́ náà kókó ń kó àti àdá tí wọ́n wá lé wa kúrò site a rò pé kán lé wa kúrò site nìkan ni peter bá tẹ kúrò site àdóṣẹ́gbẹ́ kan tẹ́ fi dé wọ́n tún lé wa jáde wọn láwọn fẹ́ rí wọn nílùú àwọn fẹ́ rí wa nílùú àwọn. wọn fẹ́ rí rárá nìyẹn kẹ. wọn fẹ́ rí wa o. òye ò máa yé àwọn èèyàn yìí tó anyway wọn ò mọ àǹfààní kí ni iṣẹ́ tí ẹ fẹ́ ṣe mẹ́ tó lè mú wá fáwọn ni. àìmọye àwọn ibòmíì tí a máa ń fi hàn ìjọba lórí máàpù pé ó yẹ kí ọ̀làjú ti wọ bíbáyìí yẹ káwọn social amenities kan ti dé bíbáyìí tíjọba ní ká fọ̀gọ́ ẹ̀ pé àwọn ò tí ní táì fún gbogbo mẹ́ adẹ̀ tẹ́ndà eléyìí fún ìjọba wọ́n ní pé ká gbé afárá síbẹ̀ ká lọ ṣé wọ́n mọ̀ wípé àǹfààní gidi ni afárá tí ó bọ̀ wá sórí odò Ọ̀sẹ̀wẹ̀rẹ̀ ló máa ṣe fáwọn. anyway Mr. Abọ́láríwá a máa padà sínú ìlú ẹ̀. padà sí abúlé Ọ̀sẹ̀wẹ̀rẹ̀. a máa padà sí abúlé Ọ̀sẹ̀wẹ̀rẹ̀. ọ̀gá mi ò kó possible yàtọ̀ fún yẹn Mr. Ikudaisi gan ti lọ sí ilé wọn lọ́dọ̀ family wọn wọ́n ní àwọn interest wọn láti padà sí abúlé yẹn ẹ wo pípadà lọ sí abúlé yẹn léwu ọ̀gá. Mr. Abọ́láríwá from time ẹ mọ̀ wípé ojo ni bàbá Ikudaisi àwọn olójó tí wọn ọ̀dẹ̀ kì í fẹsẹ̀ sí ọ̀tọ̀ ní táwọn ẹni kan ṣe ọ̀tọ̀ ní táwọn máa gbọ́ a máa padà sí abúlé Ọ̀sẹ̀wẹ̀rẹ̀ orientation ni wọ́n ní ìdí mẹ́rin a ní láti orientate wọn ká jẹ́ kán mọ̀ kí ni nǹkan tí a fẹ́ wá ṣe èmi àti ẹ̀ lámájọ́ wà lọ. so èmi àti yín láti jọ máa lọ. àjọ yanjú síbẹ̀ a bá wọn sọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ mo dẹ̀ lérò pé ó yẹ kí wọ́n gbà wá lálẹ́ mo ń ṣe máàpù nìkan lọ́wọ́ right mo dẹ̀ fẹ́ kí wọ́n náà wà lórí kàkà mi. ok ẹ ṣe. ṣe rí àǹfààní wà lórí afárá tí wọ́n fẹ́ ṣe sórí odò Ọ̀sẹ̀wẹ̀rẹ̀ yìí. Odò Ọ̀sẹ̀wẹ̀rẹ̀ fúnra rẹ̀ gan tó jẹ́ òrìṣà àkúnlẹ̀ bọ̀ tí à ń bọ́ nílùú yìí tó bá rí nǹkan tí wọ́n gbé gba orí òun inú rẹ̀ ọmọ ọdún sàlẹ̀ omi ni. ní nǹkan ayọ̀ ìdí ni pé gbogbo nǹkan tí a bá ń ṣe lóko kòkó ni o obì ni o tó dàbí pé ìlàjì máa ń bàjẹ́ kó tó di pé a rí àwọn tí ó kó lọ nípa wípé ẹwà àwọn gbógi lódò ọ̀nà mélòó ló kù tó dánù lùwà yìí. tí a bá lè ṣe afárá ìkọjá odò yìí tí wọ́n sì tún ṣe àwọn títí wa tó yè kooro lọ gbogbo nǹkan tá a ní tó jẹ́ èrè oko wa yìí a rí owó gọbọi lórí ẹ̀. láwálé bàbá ìlú ìlà bí o ó sì mọ̀ jù wá lọ ṣé n tó ń sọ yìí ó rò wípé tí wọ́n bá ṣe kínní inú ò ní bí òòṣà gbogbo tó o sì bí bẹ́ẹ̀ náà ni ó ṣe rí. ẹsẹ̀ bá mi ṣe rí tí mo fẹ́ ká yé wa ní ìsìn tí wọ́n máa ń pè kankan ní ilé ìwé tiwa ní máàpù tí a bá yà kalẹ̀ báyìí ká ní odò Ọ̀sẹ̀wẹ̀rẹ̀ lílé yìí a ní ṣe nǹkan kan sínú odò Ọ̀sẹ̀wẹ̀rẹ̀ etí odò báyìí òní wọ́n kankan tí wọ́n ń pè ní igi sí tí àwọn olóyìnbó ń pè ní bíríìjì tẹ́tẹ́ máa gbé kankéré bíríìjì lé lórí wọ́n tún gbé níbẹ̀rẹ̀ ní wọ́n gbé sí ní parí ní tẹ́rí odò Ọ̀sẹ̀wẹ̀rẹ̀ àwọn dàbí ìgbà tí wọ́n pààlẹ̀ lé olórí tí wọ́n ń ṣe ilé gbòòrùn gangan fúnra rẹ̀ tó ṣe pé ẹnikẹ́ni tí ó bá tún wọbẹ̀ a tún lè máa gbowó lọ́wọ́ rẹ̀ lẹ́nu bodè. Sọ̀sọ̀ ilẹ̀ ó ti rí. Ó ti rí nù. Ayé kò ní dàrú. Ohun tó ọkà nínú òwe ìgbìmọ̀ tó rí orí ò ní dàrú. Wọ́n kẹ́lẹ́ ká o. Ìjọba jù sínú ìjọ ni ó sí ọ. Kọ́ ọmọ sọ ní àgbàyà. Àbí òye ọ. Bẹ́ẹ̀ sí lẹ́sẹ̀ ìrìn ẹ̀sẹ̀ o kò lè bàjọ́ra wọn. Lálé bàbá olóyè ọ̀rọ̀ tí Lálé sọ ọ́ lẹ̀ yìí ọ̀rọ̀ ni o ọ̀rọ̀ sì kọ́ tó bá jẹ́ pé ní gbogbo ń tó láṣẹ sórí odò yìí ìní ọ̀sán àǹfààní fún ìlú wa Ọlọ́run ó jù ó ṣe é ṣe. ṣùgbọ́n tó bá jẹ́ pé ń tó láṣẹ lórí odò Ọ̀sẹ̀wẹ̀rẹ̀ yìí ìní ọ̀bà kó bá lu wa tí ó fa ìfàsẹ́yìn ìbá ètò ọrọ̀ ajé ìlú wa Elédùwà ò ní jẹ́ ó ṣe é ṣe. àmín èpè kọ́ bàbá àdúrà ní. bàbá mi èpè kọ́ èmi náà ìsọmọ àlè nù lù yìí tí wọ́n bá ṣe é tó dáa tó yè kóró orúkọ bàbá tèmi ò ní parẹ́ tí wọ́n bá wá ṣe é tó tún wá kó fàṣẹyìn báàlù mo kó bá ran tèmi náà ní gẹ́gẹ́ bí wọ́n ti sọ bẹ́ẹ̀ ló máa rí bàbá nǹkan kan ló wá kù o bí ẹ ṣe máa wá pe bàbá àbọ̀ rẹ̀ tí wọ́n ń bọ odò Ọ̀sẹ̀wẹ̀rẹ̀ yìí
láti bá wọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí mo ti bá yín sọ tí wọ́n á sì gbà sí yín lẹ́nu pé àǹfààní wà nínú kí nǹkan òkèèrè ó mọ wọnú. ìdáwálé ọmọ làágùn jìnnà tí orí oró fòfó ń sẹ́ ọ̀rẹ́ ọ̀jẹ̀dá fi ti abọ́ rẹ̀ lẹ̀ fún wa nígbà ó ti sọ pé bí ó ti rí nù tí ó sì ní yàtọ̀ bàbá rẹ̀ sọ wọ́n làágùn jìnnà. nígbà ó ti láyé ẹ̀. ẹsẹ̀kẹsẹ̀ tó máa ti ń pàṣídà ní wọ́n ṣe pàbọ̀ rẹ̀. aláàjì sọ́ọ̀tù bí àtìmọ̀bí ọ̀tọ̀. ẹ kú kalẹ̀ yín bàbá mi. ẹ ṣeun gan ẹ kú ọwọ́ mi. gẹ́gẹ́ bí ọmọ yín ṣe ṣàlàyé fún yín ó lóun ti bá yín sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n kò yẹ kí mi náà má tún ṣe àfikún ẹ̀. mọ́ làágùn jìnnà kọ́ mọ́sálàyé sọ̀rọ̀ ní ká mọ́sálàyé gbàláyé kankan lẹ́nu rẹ ni sọ̀rọ̀ ìlàlẹ̀ ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fún wa ọ̀dọ̀ àká bímọ kọ́mọ jáde kú òun bẹ́ẹ̀ bá bímọ tọ́mọ bá láàmì tọ́ bá láàka ìwúrí fún bí ẹ̀ ń gbòòrí tó ṣàlàyé fún àná wá kí wọ̀ kódà ládàpọ̀ tí ń bínú jọ́nà náà èmi mú kí wọ̀ nǹkan tó dáa ní ẹmú bọ̀ yìí o ṣùgbọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ àfi pàmùkùrù pẹ̀lẹ́ lójú ọ̀dọ̀jọ́ òní nígbà tí àwọn tó sì yọ ń gbọ́ tí wọ́n ti ń gbọ́ báyìí bàbá ṣe jẹ́ sí gbogbo ẹ̀rẹ́ bó ṣe rí ni ẹ wù ìkankan làwa náà nù lùi gbogbo wọn la sì ti fún lábọ̀ pàápàá jùlọ abọ́ rẹ̀ odò ọ̀sẹ̀ wẹ̀rẹ̀ kódà ń binú rẹ̀ dùn dé ó ní bẹ́ẹ̀ bá dé àtiwọ́ àtàwọn ẹ̀mẹ̀wà rẹ̀ ilé òun lẹ́ẹ̀mọ̀ gbé àbí òye ọ ṣùgbọ́n kú kinní kan o ọkẹsẹ̀ kan lẹ́yìn tó bá dọ̀sẹ̀ tí ń bọ̀ ọmọ gbọ́ kíkún àlàyé lórí rẹ̀. wo inú mi dùn sí i. nígbà bá ti sọ báyìí ìlú lọ sọ àbójú dẹ́rì kò ní bàjẹ́ fún yín ẹ jèrè. má ti lọ jẹ́ ní káwọn ọmọ ṣe ọ́ lálejò. ọ̀dà kò ó ní dààmú ó ní kúkú dààmú inú rẹ̀ ó dùn. lálẹ́ ọmọkùnrin wọ́n ṣàlàyé báyìí ní wọ́n ti tìmọ̀ ọ́ ti sẹ́yìn. bí ládàpọ̀ bá dé wọ́n ṣàlàyé pípẹ́ tọ̀ níta gbọ́ bí ọ̀rọ̀ yìí o nǹkan alágbà ní. Mr. Bọ́láríwá. ọ̀gá. alo àbọ̀ ọmọ jẹ́ o. bó ni àbí àwọn ìlú ti gbà ni. ọ̀rọ̀ tí ó bá jọ akàn yóò kọ́kọ́ fara jẹja mo bá àwọn àgbààgbà ìlú sọ̀rọ̀ mo analyse níta wá ṣe fún wọn mo dẹ̀ educate wọn thoroughly wọ́n ní kí n padà wá lọ́sẹ̀ tó ń bọ̀ káwá gbé sí. olúwa ṣe bẹ̀rẹ̀ ẹ kọ́kọ́rọ́. ẹ káàsán o. ó rárá o wá Sisi ọmọ abúlé ọ̀sùn rẹ̀ ni ẹ. bẹ́ẹ̀. mo kọjá níwájú ilé yín lẹ́ẹ̀kan mo rí ẹni tó wọ aṣọ yìí níbo ló wá dà. mọ́ mi rán mi iṣẹ́ ni. òhò níbo. abúlé Ìfẹ́tẹ̀dó ni. Ìfẹ́tẹ̀dó. ọ̀gá Ìfẹ́tẹ̀dó ṣé kìí ṣe abúlé kan tá a kọ́kọ́ kàn ká tó kan méjì kan lọ́nà ká tó débí. yes abúlé tá a kọ́kọ́ kàn ló ń jẹ́ Ìfẹ́tẹ̀dó á tó ìrìn ogún ìṣẹ́jú nǹkan bíi 20 minutes. rárá ó máa tó 30 minutes journey. ní ọgbọ̀n ìṣẹ́jú. ìrìn ọgbọ̀n ìṣẹ́jú mọ̀ ni. ó dẹ̀ ń fẹsẹ̀ nílọ nìyẹn. bá a ṣe mọ́ rìn nù. ọ̀dà dúró má ti lọ Mr. Bọ́láríwá ṣàmùkójú ló ń rojú sànú ẹ jẹ́ ká ran ọmọbìnrin lọ́wọ́ ẹ dúró dè mí ẹ jẹ́ kí n sáré drop rẹ̀ ní Ìfẹ́tẹ̀dó yẹn ní máa padà àwọn àgbẹ̀ yẹn. kí n dúró dè. ẹ dúró dè mí jẹ́ kí n wo máa bọ̀ wá jókòó báyìí. ẹ fẹ́ gbé mi. ẹ jẹ́ kí n gbé ẹ ṣùgbọ́n. ẹ ṣáà máa rọra kọlọ má jẹ kójú àánú pa ọ̀gá láìdé yìí kémi dúró síbí ẹranko búburú àsìyọ. Okay. ẹ jọ sà ẹ bá mi wo kíní ilẹ̀ yìí. mò ń gbọ́. ẹni bó ṣe rí ó wà fertility. fertility. fertility ó lọ́ra gan-an. sori pé bàbá ikú dàjẹ́ tó dé no fertility ilẹ̀ wà fertile. fertile àbí Kàrímù. Sulaimon ni. Àjọbíewé if possible Síkírù. ẹ̀yin lẹ mọ̀. ó lọ́ra gan-an. ẹ bá mi bá àwọn ará abúlé sọ̀rọ̀ bóyá wọ́n lè bá mi wá bíi piece of land ilẹ̀ níwọ̀nba tí mo lè máa fi dáko sí ká gbin gbàdo ká gbin gbàǹgùdá
kí gbogbo ẹ̀ gbà tí ò tọ́dún kan á tó jẹ ẹ̀kú bó ṣe rí. ẹ tún ti dé ẹ dá mi lóhùn ẹ tún ti bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ fẹ́ máa dọ́gbọ́n ṣe oko àrò jẹ oko àrò tàtẹ́ǹbà kiri àbí ìtẹ́sí lálágolo the other time tẹ́ gbin iṣu tẹ́ gbin ẹ̀gẹ́ síbẹ̀ níbo lẹ kókó ẹ sísẹ kókó ẹ sákò wá sọ́sọ́gbó àbí. ibẹ̀ yẹn jìnnà alágolo jìnnà. alágolo ti jìnnà jù ẹ̀wọ́ tọ̀fà abúlé ọ̀sẹ̀ wẹ̀rẹ̀ ń sìn ìyẹn ẹgbẹ́ lẹ́yìn ní olóde àrùn ni ó wà. òun náà jìnnà bọ̀ tí mo rò pé a máa pẹ́ ń bí. ẹ jọ ẹ wò ó tó bá jẹ́ pé iṣẹ́ àgbẹ̀lẹ̀ kúkú fẹ́ kọjú mọ́ ẹ bá wa sọ kámọ̀ ká máa dá yín lókòwò ká kúkú dá yín dúró lẹ́nu iṣẹ́ bí mo ṣe ń wò yín sí báyìí I would rather change you to an office of your instead of kí n máa lò yín fún site of your. ẹ má sì yẹ fún mi ọ̀gá. ẹ máa ṣe lọ́fíìsì. ẹ jọ orí adé yóò ní sùn ta your head of the crown will not sleep outside. ẹ má sì yẹn o. má dẹ́ padà sọ́fíìsì. àwòdà ẹ má bínú. ọ̀rọ̀ oko tẹ̀ bá kiri kọ́ ló kàn ṣíṣe àgbẹ̀ làwa ṣe ń bí. àǹdẹ̀wò ẹ mọ̀ fẹ́ ti dàgbà àjọ ètò bóyá kẹ kúkú fẹ̀yìntì ká fún lówó kẹ ló máa dákú. rárá o ẹ má ṣe yẹn o. no ẹ lọ máa dákú. ẹ má ṣe yẹn o. ẹ lọ máa dákú. yàtọ̀ fún yẹn ọ̀gá ó yẹ ká kìlọ̀ fún Mr. Ekudaise o ẹ wọ́n ṣe ń behave lódò tọkàn ń gbọ̀n wọn á kó sódò ńjọ́ kan wọn á dẹ̀ kó bá wa. what is their own concern? how antagonize me? wọ́n yàn ọ́ lé mi ni ṣé wọ́n yàn ọ́ lé mi ni kí wọ́n ẹ bá wọn sọ̀rọ̀ o. bàbá ṣe kó sódò ẹ wo bẹ́ẹ̀ ṣe ṣe tẹ́ tí ẹsẹ̀ yín yọ tẹ́ bá bómi lọ́nkọ́ ẹlẹ́rìí kíní kan tó ń ṣe wú mi ò mọ tágbàlagbà dúró yín máa rí lódò tẹ́ ń gbọ̀n. omi ò lè ẹ wo sá omi ò lè gbé mi lọ ẹ wo ẹ̀yin náà kíyèsí ibi tí omi yẹn tó ti ń ṣe àti gbo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 
waves. waves yà. ẹja ńláńlá nìyẹn waves àbí sharks or crocodile. a fi yẹn lẹ Mr. Bọ́lárìnwá mo notice àwọn kankan ní the left bank of the river níbi tí bèbè odò kejì yẹn ẹtìgẹ́tẹ̀ ẹni pé ibẹ̀ swamp area níbẹ̀ mo fẹ́ ká bo ilẹ̀ yẹn ká wo texture ilẹ̀ yẹn òṣèré ẹgẹ́dẹ̀ ká lè mọ tí wọ́n bá máa ṣe pílà bridge yẹn ká lè mọ bó ṣe máa strong sí a ní láti sọ irú ilẹ̀ tó wà ń bẹ̀ fáwọn tó máa ṣe bridge yẹn. ẹtìgẹ́tẹ̀ yẹn kò ń ṣe ní o ẹni ọ̀dà di ìgbà tí wàá padà tẹ́rán mi létà bá padà dé wẹ́kẹ̀sẹ̀. ẹ sọ fún mi o ẹ sọ fún mi ń sin o ìkan lẹ bẹ́ẹ̀ dì máa o ìkan lẹ kẹnu sí ẹ sọ fún mi. bàbá àgbẹ̀ ìyẹn ò ní kàn sáà ní ẹ̀rì má sí mẹ́mbà tí màmá lọ màá rán nígbà yẹn lọ máa dákọ̀ ọ̀gẹ̀ àbókò kòkó. àbókò pápẹ́dẹ̀ wá sọ́tọ̀ màá ń dọ́tí ọ̀rọ̀ mi ò kẹ́ kò kẹ́ ó ti dà ń kọ́ ẹ̀ sáà which is hard up. ṣe rí afárá tí ìjọba fẹ́ ṣe yóò fún ìjọba láàyè láti jẹ́ kí wọ́n la ọ̀nà wọ inú ìlú yìí tí wọ́n bá wá la ọ̀nà tó ṣe é gbé ọkọ̀ gbà tó wọnú ìlú yìí tán àwọn social amenities kan á lè wọ̀lú yìí àwọn nǹkan amáyédẹrùn ní ìwọ̀n sọ yẹn o tó yẹ kó wọ̀lú yìí tó ń nù ní látijọ́ yìí yóò ìjọba ó láǹfààní láti fi mọ́tò gbé wá bí iná ẹ̀lẹ́tíríkì náà ìjọba tí ọmọ tàn bí omi ẹ̀rọ lóríṣiríṣi iléèwé ìgbàlódé tó jẹ́ ti yín àwọn ọmọ yín tó ṣẹ̀ṣẹ̀ lọ́nà tónútónú láti lọ kàwé ìlú ẹ̀ ò ní wáyé mọ́ ẹ ṣẹ́jẹ́ rí oṣù tẹ́ wá ń sọ yìí gangan èmi gan fúnra mi èmi náà láìkí cultural heritage mo láìkí àwọn nǹkan ìṣẹ̀báyé gidi bẹ́ẹ̀ni àwọn nǹkan ìṣẹ̀báyé àwọn dúkìá bàbá wa tá a jogún bá àyèmí náà mo value rẹ̀ gan inú mi dẹ̀ máa ń dùn tí n bá rí ṣe rí tí a bá la afárá sórí omi ọ̀sẹ̀wẹ̀rẹ̀ tẹ́ ń sọ yìí yóò fún yín láǹfààní láti pé káwọn ìlú lọ́tún lósì wàá máa bá yín ṣe ọdún ọ̀sẹ̀wẹ̀rẹ̀ tẹ́ máa ń ṣe nínú ìlú yìí. tábà wá ń sọdún ọ̀sẹ̀wẹ̀rẹ̀. àwọn èrò wà wá wọn máa bá yín sọdún lọ́tún wọn bá yín jọ ìtajà rẹ̀ lọ́sì ìjọba ìdínú àwọn àǹfààní ohun tó ń lọ lóríṣiríṣiríṣiríṣi àwọn ọmọ yín náà wọn á tún láǹfààní àti jẹ́ èèyàn. ẹ káàsán bàbá. pẹ̀lẹ́ o. ẹ káàsán àlejò ìlú. Àṣàkẹ́. màmá mi ló ní kí n gbé ẹmu yìí fún àlejò ìlú kí n fi dúpẹ́ oore mọ́tòsáìkù tí wọ́n fi gbé mi. ó dáa o mo bá mi dúpẹ́ lọ́wọ́ pé mo ní wọ́n ṣe é o. lálàáfíà ìyá rẹ wá. àlàáfíà náà. mọ̀mọ́ rẹ máa kú ìmoore wá dúró ṣetán lónìí wọlé kó o mú ife wá. bàbá tẹ́ ẹ bá dé ìgbìmọ̀ àwọn àgbààgbà kan tí wọ́n ń bi mí léèrè pé ìgbà wo là á parí títí ta fẹ́ làwọn
ìgbà wo là á parí afárá tá a fẹ́ ṣe òun ẹ bá mi ṣàlàyé fún ọ lẹ́kùnrẹ́rẹ́ pé èmi kọ́ ni mo fẹ́ ṣe afárá kì í ṣe mi níjọba òrùn wa láti wá la títì wọ́n kàn fẹ́ kí mi ó wọn ilẹ̀ ní tèmi ká ṣètò ìlú níjọba ò fi parí afárá wọn. ẹni mọ̀nà ní náà ní ìtọ́ ẹni mọ̀nà ní ìtọ́. mo ti fẹ́ máa lọ. kíákíá báwo ni. ìsàkẹ́ dúró bàbá ẹ yọ̀ǹda mi kẹ́ jẹ́ kí n pẹ́ lẹ́sẹ̀ díẹ̀. ó ti dà. ó ti dà ń bọ̀ yìí ní pẹ́ padà lẹ́yìn ẹ̀. ìjọba mà ṣe wọn. ẹ jọ àǹtí. ẹ mọ owó lẹ o ọ̀gá Sofia ṣé dáadáa lẹ wà. àdúpẹ́ báwo ni gbogbo nǹkan. gbogbo rẹ̀ ń dà. mo rò pé yòyò yín wà ní. kí ló sí. gbé yòyò yín báyìí wà ní abúlé bì. báwo dẹ̀ ni gbogbo nǹkan. ọ̀gá Sofia ọmọ ga lára yín o ẹ wò ẹ ṣọ́ra yín ṣé ò sí nǹkan. gbogbo ẹ̀yin ọmọge abúlé ẹ bá ti rí mi ẹ sọ pé ọ̀gá Sofia ẹ mọ̀ yàtọ̀ ẹ̀ superior lèmi superior torí ẹ yẹs èmi ni mo kó gbogbo àwọn Sofias tó wà ní ibi èmi ni mo kó gbogbo wọn wá síbí yìí èmi ni ọ̀gá gbogbo àwọn Sofias tó wà ní àdúgbò pátápátá. irọ́ lè ń pa nígbà yín bá pera yín lọ́gàá gbogbo wọn pátápátá ọ̀gá Láìdé làwọn mọ̀ ní ọ̀gá gbogbo àwọn Sofias tí ń bẹ ní àbáwá yìí. Láìdé ọmọlẹ́yìn àwa ni Láìdé èmi ti ń serve on Sofia land for over million land. ó ti pẹ́ tí mo ti ń serve ọmọlẹ́yìn làwọn Láìdé jẹ́. ẹ wò ó tí omi yẹn náà ló wá láti bẹ̀ yẹn kí tó lọ sígbà yìí. wàá rí i pé omi yẹn ṣàkárí láti bẹ̀rẹ̀ báyìí ó dẹ̀ fi kúrò láti rí ó wá fi piece of the land sí àná that piece of the land yẹn sí is an island the land surrounded by water is an island ọ̀nà méjì náà ti ṣe báyìí. mo ti gbàgbé fún ìsọpẹ́lẹ́ ìjọdájì nígbà tí Mr. Kuda tó àmì tí mo sọ wípé etí odò yìí mo ní swamp area ni pé mo dẹ̀ fẹ́ kẹ́ bá mi bu erùpẹ̀ bẹ̀ ká wo kí ni type of the soil tó wà bẹ̀ soil texture yẹn ká wo bó ṣe rí so that a lè comment ẹ̀ sínú report wa wọ́n á lè mọ bó ṣe máa ṣe ilé àti máa gbé bíríìjì yẹn dúró. Ẹ ti gbàgbé. I'm sorry gan mo ti gbàgbé ọ̀gá. Anyway tá a bá ti padà débi tí a kó àwọn equipment sí ẹ wá bu soil yẹn fún mi kí n wo texture ẹ̀. ọ̀gá mo dẹ̀ ní question kan tí mo fẹ́ béèrè o. question wo ni. ṣé lóòótọ́ ni àwọn olú yẹn exist olú odò olúwẹ̀rí olú òkun àwọn olú rivers yẹn. Yes, of course wọ́n exist dáadáa ṣé o mọ̀ wípé èmi on a reality on a serious note Òṣogbo náà ti bí mi ní Òṣogbo dẹ̀rẹ̀ o mọ̀ wípé tourism attraction wà ń bẹ̀ ní odò Ọ̀ṣun gangan tí wọ́n ti ń bọ Ọ̀ṣun Òṣogbo àwọn dẹ̀ ti ń ṣe for donkey years tó bí bàbá mi ni wọ́n ti ń bọ Ọ̀ṣun bẹ̀ ìgbàgbọ́ àwọn bàbá wa ni wípé Ọ̀ṣun exist nínú odò yẹn dó a gbọ́ pé the source of that Ọ̀ṣun gangan láti dẹ̀rẹ̀ ló ti wá bọ́ ojúbọ ẹ̀ gangan Òṣogbo ló wà wọ́n dẹ̀ nígbàgbọ́ pé Ọ̀ṣun ń gbénú omi yẹn láwọn bàbá wa ṣe ń bọ́ up to today wọ́n sì ń bọ́ Òṣogbo ń bẹ̀ nígbà yẹn wọ́n jẹ́ kó yé wa wípé that goddess of the river Yemọja yẹn Ọ̀ṣun gangan ó máa jáde in form of person bí èèyàn half ẹja half èèyàn ló máa ń bá wa wọ́n ní tí wọ́n bá tẹ́ni sórí omi yẹn gbà yẹn omi yẹn ò ní rí àwọn yẹn máa jókòó sórí ẹ̀bẹ̀ náà tí máa ṣe tutù tí wọ́n ti máa bọ odò yẹn gbọ́ngbà tó yá àwọn white àwọn òyìnbó wọ́n wá wọ́n láwọn fẹ́ wá gbé goddess of the river yẹn lọ
gbóná ṣe akálẹ̀ nìyẹn ni ò bá jáde mọ́ láti gbà yẹn ìtàn tí wọ́n sọ fún wa nìyẹn reality dẹni because every year ẹ tó bá ń wọ́ ọmọ wọn máa ń dọ́bẹ̀ wọ́n á lọ tọrọ ọmọ kódà wọ́n jẹ́ kó yé mi gan wípé mọ̀ sí mi ibẹ̀ ló ti lọ tọrọ ìlú náà. ọ̀gá nǹkan tẹ́ ń sọ fún mi nísìnyí wípé Yemọja yẹn títí Ọ̀ṣun yẹn pé half èèyàn half ẹja. no get me right títí mò ń sọ ni pé láti bí half ẹja half ènìyàn láti bí ìdodo báyìí sísàlẹ̀ ẹja ni kò lẹ́sẹ̀ rárá ìrù ẹja ló wà nínú ara ẹ̀ láti bí sókè èèyàn ni obìnrin ó dẹ̀ máa dirun very pretty woman ó dẹ̀ ṣàbíamọ gan tíbi saná kí oṣoògùn wà ní òfin tí mò ń sọ sí òótọ́ ni àwọn goddess of divine order exist wá rí i pé chieftaincy title ti Ọ̀ṣun Òṣogbo ni Àtaọ́jà do you know the meaning? No. Àtẹ́wọ́gbà ẹja àtẹ́wọ́gbà goddess of the river àtẹ́wọ́gbà ẹja ìyẹn ni wọ́n abbreviate tọ́bẹ̀ sí pé àpèkúrú ẹ̀ sí Àtaọ́jà. That is wonderful. àtẹ́wọ́gbà ẹja ni àpèjà chieftaincy title tí wọ́n lò fún ọba Ọ̀ṣun Òṣogbo pé Àtaọ́jà ti Òṣogbo that is àtẹ́wọ́gbà ẹja ti Òṣogbo. That is wonderful. àwọn goddess ẹ̀ wọ́n afẹja afẹyàn. ẹ̀yin ọmọge báyìí ẹ tiẹ̀ ẹ wá pa gan o suitable. ẹ tiẹ̀ gbọ́ lẹ́ẹ̀kan ẹ lọ́lọ́mọge èmi ẹ̀ máa sọ ọmọge bẹ́ẹ̀ ṣe rí mi mo ti bí ọmọ 3 ilé ọkọ mo sì wà báyìí báyìí. ló dẹ̀ tún wà pa báyìí. bá a ti ṣe rí inú. oní òkè ń ṣe ọmọge adélébọ̀ ni ẹ èmi gan torí adélé style bẹ́ẹ̀ ni adélé stay mo ti wà nílé tipẹ́tipẹ́ tó yẹ ń sìn èmi náà mo dẹ̀ ti níyàwó òyìnbó níyàwó mi Indian. èèbó ẹ mọ sóríire o. àmọ́ ó ti kú. ṣé èsè pé jábọ́ lẹ́yìn ìyá yín. rárá mi ò jábọ̀ lẹ́tà ni mo tún wá fẹ́ òyìnbó kan again Chinese òyìnbó Chinese mo wá fẹ́ ìyẹn mi ò mọ nǹkan tó wá kùn òun náà kàn lọ sílùú wọn mi ì rí èyí tí mo ń bọ̀ bẹ́ẹ̀ ni pé ó wù mí kò dẹ̀ fẹ́ kékeré kájọ máa wà. ẹ wò ó fi lè rọgbọ. jẹ́ kó rọgbọ jẹ́ kó rọgbọ. ṣé ibi òde ló lọ báyìí. àti pé ṣé ibi òde tá à ń lọ yìí á mọ̀ ní owó tó pọ̀ ń bẹ o òní òro. look báyìí ni màá ṣe mo fẹ́ kí wọ́n kó débẹ̀ kí wọ́n dá ẹ mọ̀ kí wọ́n mọ̀ pé ọmọdé jẹ́ kí n wá kankan. ẹ mọ̀ sí ìyọnu. jẹ́ kí n wá kankan. ẹ ṣeun. ẹ mọ̀ sí ewu. lémi nìkan ẹ mọ̀ sí ewu. mo fẹ́ kó jẹ́ ká máa bá a ṣe máa ríra wa máa tọ́jú ẹ bá tọ́jú ẹ tí bá tọ́jú ẹ tó bá yẹrẹ mú tẹ́ dáadáa mo lè gbé ẹ lọ sí sanisapẹ. sanisapẹ. báwo láti mú ìyá báyìí. sórí ibì kan wà tí mo fẹ́ ká ti máa pàdé mo ti tọ́jú bẹ́lẹ̀ ń bi abẹ́ kòkó mo ti sán ibẹ̀ sílẹ̀. yàrá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. mo ṣe kọ́wú báyìí ni. ọ̀nà àti báwo lù. àti báwo lù. wàá rí bí igi kòkó kan báyìí tó ṣe rọ̀gọ̀dì mo ti sán ibẹ̀ kan bàbẹ́lẹ́mú kan wà lẹ́gbẹ̀ẹ́ wọn à lè rí wa. lọ́dọ̀ wà ní kí n wá báyìí. jẹ́ kó dọ̀la. kí n wá lọ́la. dọ̀la. èmi náà múra láti wá. ẹgbẹ́ sí ọ ó dàbọ̀. ẹjọ́ odò láti wọ̀ yìí ó dàbọ̀. Palatine. Yes. Suitable. Fighting this in the village. Hey! Everybody! Everybody! ẹ kú ìjókòó gbogbo ẹ̀yin ọ̀dọ́ abúlé Ọ̀sẹ̀wẹ̀rẹ̀. ẹ kú kalẹ̀. ẹ wo ẹ mọ̀ pé mò ń ṣe àyàbá tàbí wípé ọ̀tọ̀ ní iṣẹ́ tíjọba rán mi mo tún wá ń ti ọ̀fàrà fẹ́ mọ lùmú lóforo. ó di dandan kí n ṣí yín létí kí n dá yín lẹ́kọ̀ọ́ kẹ́ ẹ lè mọ̀ wípé education is most essential. àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni. ṣẹ́rí mo rí i pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ jókòó yìí ẹ̀yin ọ̀dọ́ abúlé yìí tí ọpọlọ ẹ̀ pé tẹ́ ẹ ṣípá tí àwọn òbí sì fẹ́ gbé òun lẹ̀ jókòó yìí. ẹ wo
mo gbọ́dọ̀ lù yín lọ́gọ̀ ẹnu kí n sì ṣe sàdánkátà fáwọn òbí tó bí yín wípé wọ́n fún yín láàyè láti lọ sí iléèwé. bó tiẹ̀ jẹ́ wípé iléèwé kan ṣoṣo tó wà ní agbègbè yìí ìrìn 30 ìṣẹ́jú ni kẹ́ ẹ tó débẹ̀ síbẹ̀ ẹ̀ káàárẹ̀ ọkàn ẹ̀ jẹ́ kó sú yín ẹ̀ sì tún rí iléèwé náà ìṣẹ̀lẹ̀ ṣe. wọ́n á fẹ́ fi kankan yé wípé ẹ má dá ẹ̀kọ́ yín dúró ní girama nìkan tàbí ẹ tó bá ti lọ modern school mo fẹ́ fi àdàgbà ètò ẹ̀kọ́ àbí ìwé kíkà rọ̀ síbẹ̀. ṣe rí títì tí ìjọba ní ká là wá láti Òṣogbo títí wọ abúlé Ọ̀sẹ̀wẹ̀rẹ̀ níbí fáǹfààní ẹ̀yàn ọ̀dọ́ọ̀lù yìí ni o. bẹ́ẹ̀ ni torí pé ẹ láǹfààní láti jáde kúrò nínú abúlé yìí lọ kàwé nílùú ńlá ìyẹn l'Óṣogbo. ẹ wo yàtọ̀ sí Òṣogbo àìmọye àwọn ilé ẹ̀kọ́ ńláńlá tó jẹ́ wípé gbogbo orú yìí báyìí ni wọ́n ń retí ń bẹ̀ ranging from technical college, college of education, polytechnic, university tó jẹ́ paríparí gbogbo ẹ̀. ṣe rí ẹ wo bí abúlé ìṣeré ṣàgbé kò sí ilé ìwòsàn kankan bẹ́ẹ̀ kò sí hospital kò tiẹ̀ sí dispensary bó ṣe wù kó kéré mọ́. kí ni ìbá ti dùn tó kí lára yín bì kó kẹ́kọ̀ọ́ nípa ìṣègùn kó ṣe medicine kárí dókítà láàrin yín bí ìjọba bá tiẹ̀ sọ pé tó àwọn fẹ́ kọ́ clinic ilé ìgbẹ̀bí aláboyún tàbí ilé ìtọ́jú àwọn ọmọ wẹ́wẹ́ síbí tàbí kọ́ tẹ̀ fẹ́ sí any dispensary síbí hospital kó jẹ́ pé ọmọ abúlé Ọ̀sẹ̀wẹ̀rẹ̀ yìí gangan ni ó dá sójú bẹ̀ kí ló burú mẹ́. ẹ wo adèrè adájọ́ nu yìí mọ́jọ́ wájú yìí bí irú ọ̀kan lára yín tó sọ pé òun fẹ́ kẹ́kọ̀ọ́ àwọn ilẹ̀ Dàpọ̀. sá. sórí ibi tó kàwé ẹ̀dẹ́ yìí tí ò bá tẹ̀síwájú o máa lè di sọ́fíọ́ o lè bá wa wọn lẹ̀ torí pé aláàbọ̀ ẹ̀kọ́ kì í ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ àfi dandan kó o jáde ìwé girama kó o tún tẹ̀síwájú nígbà náà ló lè mọ̀ nípa bá a ṣe wọn lẹ̀ títí ibo la lè gbé títí gbà tá a bá dáyà òkè bó o níjọba sì lè ṣe kí wọ́n sọ àyà òkè kalẹ̀ kọ́nà lè wà mọ́tòrébù ẹ gbọ́ mi yé ìdí rèé tí ẹ ní láti kọjú sí ẹ̀kọ́ yín dáadáa ẹ kẹ́kọ̀ọ́ tó yè kóróko ẹ wo ṣẹ́rẹ́ mi tẹ́ ń wò yìí Ọláìdé èmi náà ṣe díẹ̀ nípa kàwé ẹ dákun mò ń fàsìkò ìròyìn wípé kẹ́ ẹ tẹ̀síwájú ẹ mọ́ káàárẹ̀ ọkàn níbi tẹ́ dé ẹ sì jẹ́ káwọn òbí yín mọ̀ wípé dandan ni wọ́n láti jẹ́ kẹ́ ẹ tẹ̀síwájú torí pé ọmọ tá a bá tọ́ oní ògbélé tá a kọ́ ta o. ìbéèrè. ọ̀gá ṣé èèyàn máa sanwó téèyàn bá dé iléèwé gíga. bẹ́ẹ̀ni owó ni wọ́n fi ń kàwé kódà àwọn Yorùbá sọ wípé ó kan ò mẹ́sìn dọ́yọ̀ ẹ̀sìn tí kò níye tí wọ́n ń ta ni wọ́n sọ owó gọbọi la fi ń kàwé báyìí ní ẹni tó bá fẹ́ kàwé dójú àmì òbí rẹ̀ gbọ́dọ̀ san ṣòkòtò kó lè kán mú ṣòkòtò wọn gírí kí ìyá ẹ̀ ṣe kí ni kó mú tòbí ẹ̀ kó lè kókókó ṣùgbọ́n ṣé wàá rí owó tá à ń ná lórí ọmọ yìí kì í ṣe owó tó gbé o tí ọmọ bá ti jẹ́ ọmọ tó lọ́pọlọ tó sì fẹ́ farabalẹ̀ kẹ́kọ̀ọ́ ìwé dójú àmì bí ìgbà tá a bá ń dèṣù ni tàbí tá a bá ń dájọ́ nígbà tá a bá ń dájọ́ àbá bá ń dèṣù ó lè mọ ní lára kókókó ṣùgbọ́n nígbà tá a bá kéṣù ńkọ́ pọ̀pọ̀ ṣinṣin láwà nígbà tóbi bá ń runwó lórí ọmọ ẹ gbọ́ mi yé ó lè mọ ní òbí lára ṣùgbọ́n tóbi ò bá rojú tó bá ṣe àṣeyẹ lórí ọmọ tọmọ kẹ́kọ̀ọ́ tó jáde ọmọ náà tó bá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ọjà tá a bá fowó rà kí ni Yorùbá la fi ń pa ọmọ tó bá fowó kàwé dójú àmì tó kẹ́kọ̀ọ́ tó yè kóró dandan ní kò náà owó relé fòbí ẹ òbí ẹ ń ké sínú ẹjọ́ torí ìtọ́lọ́hún mo fi Olódùmarè tó dá yín mo fi bẹ̀yìn ọpọlọ yóò ní ìjọba o ọpọlọ yóò sì ní ìbàjẹ́ ẹ wo ẹ tẹ̀síwájú tí ẹ bá ti jáde girama ẹ mọ́ dẹ́kọ̀ yín dúró ẹ má wo bí kólékólé pé dandan ni wọ́n gbọ́dọ̀ rán yín kẹ́ ẹ tẹ̀síwájú torí education is the best legacy ìtumọ̀ rẹ̀ ni wípé
ẹ̀kọ́ ìwé tó yẹ kóró ní nǹkan tá a lè fi lọ́mọ lọ́wọ́ tó jẹ́ dúkìá ayérayé ẹ gbọ́ bẹ́ẹ̀. ṣé wàá rí grammar school tẹ̀wá yìí is just the foundation ìbẹ̀rẹ̀ ni o kò sí the end of the legacy ẹ ti gbọ́ ẹ torí ìdí èyí ọ̀rọ̀ tí mo bá yín sọ bó ṣe gba etí ọ̀tún wọlé ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó gba tòsí jáde ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ ní ọ̀pọ̀. Ìdánilẹ́kọ̀ọ́ tí àlejò bí ṣe fún wa lánàá bó ṣe wọnú etí mi ó wọnú ara mi lọ ni ṣé ó pọn dandan kí àwa tá a jóbìnrin lábúlé kárí iléèwé gíga yunifásitì. láti ìgbà tí mo ti lọ sọ́dọ̀ àbúrò mọ̀mọ́ mi tí ń bẹ lóṣogbo ni mo ti ní lọ́kàn pé ibikíbi tí wọ́n bá ń kàwé dé nílé ayé ní ìbọn kàdé. kì í ṣe pé mi náà léyàn lóṣogbo. ṣé wọn bá fún ọ nírú ìdánilẹ́kọ̀ọ́ bá mi. gbogbo wọn pátápátá wọn bá ṣe parí ìwé mẹ́wàá wọn báyìí ilé ọkọ yánú. dápò ọ̀rẹ́ mi èmi ò fẹ́ kọ́ kàwé girama nìkan kọ́ wá lọ́n lọ ilé ọkọ àjọ kàwé débi tó bá kàdé ni já lọ. ẹ̀yin tó pọ̀ dandan ni. èmi máa ń ṣe ọmọléèwé modern ọmọ secondary school ni mí. mo rí bẹ́ẹ̀ náà because ìsọ̀rọ̀ sí ẹ̀ àti àwọn òyìnbó tó máa ń jáde lẹ́nu ẹlẹ́kọ̀ọ̀kan ó fi hàn pé ọmọ grammar school ni ẹ́ àti wípé ẹni tó bá rí bó ṣe máa ń sọ̀rọ̀ ẹ̀ àwọn òyìnbó ẹ̀ ó máa ń wà proportionally okay ìyẹn signify wípé o mọ̀wé gan ojú ọmọ tó pọ̀lọ́ ẹ̀ pé ọmọ Àṣàkẹ́ ṣé bí ẹ ṣe máa ń fi ẹsẹ̀ rìn láti abúlé Ọ̀sẹ̀wẹ̀rẹ̀ ní àyìn lọ sí abúlé Dàda Ọ̀gbẹ̀gún níbi tí skul yín wà lọ kàwé náà nìyẹn. àti ibẹ̀ láti máa ń lọ o torí iléèwé ẹyọ kan péré ló wà lágbègbè wa yìí ó sì tó ìrìn ọgbọ̀n ṣẹ́jú tí gbogbo bá ti kóra wa sọ́nà báyìí à ń lọ́nu. iṣẹ́ gidi lẹ́ ń ṣe o láti ibi Ọ̀sẹ̀wẹ̀rẹ̀ ń bí 30-minute journey ní sí Dàda Ọ̀gbẹ̀gún níbi tí ẹ ti ń lọ sí skul mo yìn yín gan o and mo fẹ́ bi ẹ́ léèrè kankan ǹjẹ́ o tiẹ̀ ti ní opportunity àti jáde kúrò ní abúlé ìrí lọ sí àwọn ìgboro bí àwọn ìlú ńláńlá. mo ti lọ kí àbúrò màmá mi tó wà lóṣogbo lẹ́ẹ̀mejì rí. lẹ́ẹ̀mejì rí. bẹ́ẹ̀ni. nínú ọdún méjìdínlógún tó ti lò lókè pẹ̀ just twice ẹ̀ẹ̀mejì péré ló jáde kúrò nínú abúlé Ọ̀sẹ̀wẹ̀rẹ̀ lọ sóṣogbo. kì í ṣe pé mi náà kì í fẹ́ jáde ṣùgbọ́n màmá mi ò kì í fẹ́ fi mí sílẹ̀ nítorí èmi nìkan ló bí bàbá mi sì ti kú. sorry. lẹ́ ó dà ṣé o máa lè gbà mí láàyè kí n máa fi mọ́tọ́sáìkù mi gbé ẹ lọ sí skul yín láràárọ̀ kémi tó máa lọ síbi iṣẹ́ mi torí ó máa ń tó gẹ́gẹ́ aago 9 káwa tó bẹ̀rẹ̀ sẹ́ni sáìtì lọ́dọ̀ tiwa ìyá dẹ̀ fún láyè láti kọ́kọ́ lọ já ẹ sílẹ̀ nílé ìwé yín tó bá gbà mí láàyè. ẹ máa fi mọ́tọ́sáìkù gbé mi lọ sí skul. yes. lójoojúmọ́ mà ní. ẹ ṣé. ọ̀kàrẹ̀ ẹ̀kẹ́ dìde kò tọ́pẹ́ o gbọ́ nígbà tí wọ́n bá ti fún mi láàyè pé kí n gbé ọ kò sí wàhálà kankan. ẹ ṣé mo dúpẹ́ gbọ́. ọ̀kàrẹ̀. àdéhùn alágbádá bíi èyí èmi ò kúkú fẹ́ kí ni gbogbo kátikàti yìí kó o dé kárẹ̀ ìdájọ́ bí ẹ bá ṣe pé mo tún rò pé wọ́n sọ lẹ́nu bákàjọ́ tì í ni wọ́n fi dá gbèsè síyàn lọ́rùn gbogbo ìgbà. mami mo ti ń lọ bí tí mo wí. ọlọ́run ló ní mo yè jáde o bí àṣàdí àbá ti dé bá ti lọ ní ìsìn ọ̀tán náà aṣọ tí mo ní ọba ń fọ Àṣàkẹ́ tó ní òórùn ọ̀ràn lánàá ṣé òtún nífọ̀ lónìí o tó tún jáde wọ̀ mọ́ yìí. nígbà ìfọ̀ tí n bá dé. ọlọ́run ti jẹ́ ọ̀fọ̀ kó tó lọ ní ìsìn ìjọba dé ìgbà wo. ọ̀rọ̀ kan ti wà tí mo fẹ́ sọ fún yín ṣé bẹ́ẹ̀ mọ àlejò ìlú. mo mọ kí ló ṣe àbí tó fi tata kùkù gbé ọjọ́ ní ìtọ́sọ fún mi. mo mọ kí ló dé. ni wọ́n bá pè mí o wọ́n ní yẹn o àwọn rí i pé ọmọ dáadáa ni mí o àwọn dẹ̀ rí i pé skul mi ó jìnnà sí ilé wa nítorí ìdí èyí àwọn ṣetán láti máa fi mọ́tòsáìkù gbé mi lọ sí skul. yóò mọ̀ fi tata kùkù gbé ọ lọ léwu. ó ṣeun ó dára náà àmọ́ Àṣàkẹ́ ṣé ihun tí ó wí nìkan ní bẹ lọ́kàn rẹ̀ ṣé ò sí nǹkan míì bẹ́ẹ̀. màámi kò sí nǹkan kan bẹ́ẹ̀. gbóná nígbà tí ń bọ̀ sọ̀rọ̀ o ṣé ọmọ sojú bákan bíi kọ́mọ sí báyìí.
Màámi Àṣàkẹ́. ojú bákan sí mi kódà bí mo ṣe ń wò wọ́n gan wọ́n ti níyàwó wọn dẹ̀ ti bímọ. Tọ́ba dé bá wọn dàgbà náà nǹkan tí ẹ̀ náà ò ní bàjẹ́ wá dúró o tátà pupu nìkan ni kọ́ mọ̀ fi bí ọ o bọ́ bá ti ń fẹ́ ní nǹkan mi inú mọ́ ọ o mọ́ dùn ó mọ́ sá o kí mo ní ọmọ ṣe. kí n mọ̀ ọ́. wọ́n bá ti dológun ẹjọ́ dèrè ẹjọ́ tòótọ́ pin níbẹ̀ bá ń lọ gan láti dé bá ti ń gbé ọ lọ iléèwé rẹ wọ́n bá dọjọ́ kàtìkàtì o. ti gbọ́ ọ̀tán. ẹ ṣe màmí ẹ jẹ́ sáré lọ. rèé fọsọ tí mo ní àfọ tó máa lọ ni o jẹ bí ìbá ṣe ìyá sàdí àtọ̀dálù ẹ̀dùn bí ìṣe ní bọ̀bọ̀fọsọ tí kì í jáde ń tèmi. àwọn ọ̀rẹ́ mi ó ti ṣẹ́wó sápò báyìí pẹ́pẹ́ yóò pọn mọ́ bẹ́ẹ̀ lónìí. Àkànní ńgbà ọkùnrin bá ti ń ṣe fìlà kápá ọ̀tún ọ̀tún máa lóhun tóbìnrin ó mọ túmọ̀ rẹ̀ sí i mo mara fún mi o. ó tún ti bẹ̀rẹ̀ ojowú ni ọ́ ojowú obìnrin ni ọ́. ṣé mi gan ló yẹ kí n máa sọ tó ń sọ wọn náà wò owó ṣerú dẹ́dẹ́ tó kàn dúdú ká dé agbo ní ìsìn kan lọ gbà mọ́ ọ lọ. mo ti ẹ̀ jẹ́rìí rẹ náà. mi náà ṣàwàdà ni lẹ́yìn ọmọ kèlò mo jẹ́rìí ọkàn mi balẹ̀ lé ọ ló. Àkànní mọ́mọ́ fojú síbẹ̀ mọ́ wò àwọn sọ̀fíà ìlú yìí mọ̀ ń dà mí láàmú. Sọfíà. bá a ṣe rí nù ó sàmọ èyí tí orí rẹ̀ tẹ́ pẹrẹsẹ bí àpótí ìfẹ́. ó máa ń ta bíọ́bíọ́ wọ́n ní kébì òun ní àti òun mọ jáde wọ́n ń bá bí sọ̀rọ̀ ìfẹ́. ayé rẹ̀ ò ní dáa. àmín. àwọn alálẹ̀ yóò ní tó dáa. àṣẹ. ṣé tó gbára rìn ìlú nù. ó yà lẹ́nu. wo wọ́n jẹ́ ń gbọ́ dáadáa o. kí ló tí ìwà gbọ́ ọmọ tún fún mi lówó. Rábíàtú torí Ọlọ́run ó tún gbó lọ rẹ̀. Àkànní mọ́ bínú jìnnà o owó tó ń sọ yìí òun mo fi so oúnjẹ ń jẹ ta tèmi ìwọ àtàwọn ọmọ tá a jẹ tá a tún pọnù la. Rábíàtú kó bá mi ó fún mi ní ìjẹkújẹjẹ gbó lọ́wọ́ ọkùnrin fi ṣe bẹ́ẹ̀ mi. Àkànní kò sì wá nítumọ̀ o owó ọmọgò ló sàn ìjẹkújẹ ipa nàmùnàmù. ara ti ń fún mi sí ọ̀rẹ́ Rábíàtú. Àṣàkẹ́ mo mà ní tí kí n dágbére fún ọ kí n tó gbé ọ lọ sí iléèwé yín mo fẹ́ lọ sí Òṣogbo fún wíkẹ́ndì mo máa lọ ní ìrọ̀lẹ́ Jímọ̀ yìí ni ó sì di ọjọ́ Sunday ní ìrọ̀lẹ́ ọjọ́ Ìsinmi kí n tó padà dé. ṣùgbọ́n. ẹ wàá fèmí nìkan sílẹ̀. ìwọ nìkan sílẹ̀ bíi ti bò ṣé bí màmá ẹ wà ń bẹ̀ àwọn ọ̀rẹ́ tẹ̀síjọ́ máa ń ṣeré káàkiri gbogbo wọn wà ń bẹ̀. ẹ sì jẹ́ kí n tẹ̀lé yín àbíyàwó yín sọ̀rọ̀ ni. ẹni tí ò bá láya ìṣòro ní kánẹ̀ òkú n ò tí ì níyàwó débi pé n ò bímọ. ṣé lóòótọ́ lè jẹ́ kí n tẹ̀lé yín. ẹyin tí mo bá fi bẹ́ẹ̀ gbé ọ lọ ọ̀tọ̀ ní nǹkan tí ìyá rẹ̀ ó mọ̀ rò àwọn aráàlú pàápàá sì lè mọ̀ ro èròkèrò sí ìrìn ní àti ẹ̀. Àṣàkẹ́ fẹ́ mọ bínú ó dáa ní ìbàgbé ọ lọ ní ọ̀sẹ̀ yìí tó bá di òpin ọ̀sẹ̀ tó ń bọ̀ next weekend máa gbé ọ lọ àjọ lọ. ẹ gbé mi lọ ẹ ṣe Uncle Láìdé àlejò ìlú. yeah that reminds me why tí àwọn ará abúlé yín ṣe ń pè mí ní àlejò ìlú after all mo ti dárúkọ tí mò ń jẹ́ fún wọn pé Láìdé Arówójọbẹ̀ lórúkọ mi kí ló tún dé tí wọ́n tún rí fáàsì mi àṣàlejò ìlú. àlejò ìlú the community guest. community guest. ẹni tí ìlú bu ọ̀wọ̀ fún tí èrà gbọ́dọ̀ rìn kódà irú àlejò bẹ́ẹ̀ ìlú lè fi ọmọbìnrin ta lọ́rẹ. ṣùgbọ́n èmi nìkan kọ́ làlejò ìlú àwọn colleague mi tá a jọ wá àwọn yòókù tó tẹ̀lé mi wá síbi tó jẹ́ Sọfíà ẹgbẹ́ mi tá a jọ wá ṣiṣẹ́ wáyé tí ìlú ò ṣe máa pè wọ́n lálejò ìlú why me alone. ìgbìmọ̀ àlejò ìlú lásán ni àwọn yẹn. ìgbìmọ̀ àlejò ìlú lásán ni wọ́n mí ní pé èmi ni mo kó wọn sòdíwọ̀lú. bẹ́ẹ̀ni ẹ tiẹ̀ dúró náà tí ìlú bá gbìmọ̀ láti fi ọmọbìnrin táyín lọ́rẹ
ta ló lè wù yín láàrin àwọn ọmọbìnrin tó wà nínú ìlú wa yìí? Kì í ṣe pé mo ní ìlú fẹ́ fẹ́ ọmọbìnrin ta yín lọ́rẹ o, ṣùgbọ́n tó bá ti fẹ́ dàbí àlá. ká ní ìlú tí ẹ fẹ́ fi ọmọbìnrin ta mí lọ́rẹ, ok, ká zoom pé àlá wọ́n fẹ́ fẹ́ ọmọbìnrin ta mí lọ́rẹ, kò sí ẹni tó wù mí àfi ẹnìkan. Àkàndá ẹwà, ẹni tí Ọlọ́run fi ọpọlọ jíǹkì. Lóòótọ́ ó kéré jọjọ lọ́jọ́ orí, ṣùgbọ́n ó dàgbà púpọ̀ nínú ìmọ̀. Ta ni ìbá tó wù mí bí ò sí Àṣàkẹ́ ọmọ ọdẹ Káyọ̀dé ọmọ ọdẹ Jídé. Àṣàkẹ́ Àṣàkẹ́ wù mí, ó wù mí gan-an. Bàbá ikú dá yìí sí. For God's sake. Kí ló dé tó jẹ́ pé kọ̀ìnkọ̀ìn ilé tí yín kò ń ta yín nídìí? Ẹ máa yọ fòkì káàkiri. Iyọ̀ yìí ò tún sí lásán o. Àwọn abilékọ àwọn adélébọ̀ lẹ́tún lé káàkiri abúlé yìí. Ẹ bẹ̀rù ara yín ṣá. Ẹ̀dọ́dọ́ ṣé tí ìwọ̀nba owó tó ń fún yín ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ni? Àbí ti àwọn oríṣiríṣi ìjàmbá àwọn àrùn tí ó gbógun tó wà káàkiri? Àìsàn AIDS yàtọ̀ fún AIDS, àìsàn kan wà tó popular gan-an láwọn abúlé báyìí tó ń pè ní mágùn. Tẹ́ bá ti ń gùn báyìí ẹ máa tàkìtìkú ni. Sẹ́rí ó ń dùn mí pé ẹ̀yin èèyàn wa ẹ̀ ní fojú rántí yín ọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ máa sọ káàkiri. Ọ̀rọ̀ tó sọ yìí kò jájèjì sí mi, mo ti ń gbọ́ lẹ́nu kan lára àwọn boys lára àdá táwọn kó kiri sẹ́kiri yẹn tó ti ń sọ gbogbo ẹ̀. Mo mọ̀ pé tó bá jẹ́jọ́ kan ẹ máa sọ jáde lẹ́nu. Náà ó ń sọ ń sìn lò débi ti ọ̀rọ̀ tó ń sọ ti ẹ̀ rárá ẹ yọjú wọlé fòfòfòfò. Ilé mélòó ni mo wọ̀? Àwọn nǹkan tó dùn lèmi ń jẹ, obìnrin tó dáa tó wà pa lèmi ń jẹ. Tábáníkàwé ń sìn mí rẹ̀ ní púpọ̀, mi mẹ́fà péré náà ni mo ní bí. Mẹ́fà bí ọmọ ìyẹn lékuru yẹn àti woman kan tọ́lọ̀ tó kọ́ àpapọ̀ láàrin àwa ara wa tí ẹ ṣe àmẹ́fà sá ni mo ní. So wọ́n sọ mi ẹ bẹ̀rù AIDS, oníkálukú ló mọ bó ti ń tẹ̀rẹ̀ ẹ̀, mi ò lè ní AIDS, mo jẹ́rìí ara mi. Tí mọ́gùn tó rẹ̀ sọ, anybody who know how to eat eating will know how to take out the dead in the eating. Ẹ tó bá mọ sí jẹ, àmọ́ ikú ojú ẹ̀ àmọ́ yọ. Wọ́n mọ bí mo ṣe ń ṣe ọ̀rọ̀ mi, so everybody má dá sí ọ̀rọ̀ mi rárá. Don't worry about it. Mr. Ikudaisi. Fi mí lẹ̀. Mr. Ikudaisi. Yes. Bóyá ẹ̀ mọ̀ túmọ̀ nǹkan tó ń jẹ́ mágùn. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Kó má ṣe nǹkan tó ń fojú rí. Kí ló ń jẹ́? Tẹ́ bá ti gún ẹ̀ẹ́dẹ̀ta òkìtì. Jẹ́ kí n sọ fún ẹ, nígbà tó porúkọ mi kí ló pè é? Ikudaisi. Ọ̀rọ̀ gbogbo àwàdà. Ọ̀rọ̀ gbogbo àwàdà, ikú dá yìí sí ìkọjá àwàdà. Ọ̀rọ̀ gbogbo àwàdà, ikú dá yìí sí ìkọjá àwàdà. Ọ̀rọ̀ gbogbo àwàdà. Ikú ti dá èmi sí kò ń ṣe àwa. Ṣé bẹ́ẹ̀ ti jàjẹ́ sára? Don't worry. Ok, ká tiẹ̀ wá sọ pé ẹ ò ta òkìtì ti mágùn. Tí ọ̀gá Láìdé bá gbọ́ ńkọ́? Ta ló máa sọ fún? Anybody ló lè sọ fún ọ̀gá Láìdé. Àfẹni tí ò bá mọ̀ mí, ẹni tó bá dàn wò tó bá sọ fún ẹni náà ní díjọ́ kejì ní iṣẹ́ àti bẹ́ẹ̀ ni mo sọ. Ẹni tó bá sọ kò ní díjọ́ kejì. No, ìpè ní ẹ̀. Anybody who wish to acknowledge my integrity will face the consequence. Ọ̀rọ̀ ìfúrò pé. Èmi ni mo sọ bẹ́ẹ̀. Ní báyẹn sẹ́yìn. Mo rò pé kí n advice yín. Sáyẹ́rẹ́ wo sàbàtà wo, ó kó bàbá àkùkọ ọjọ́ tí ẹ̀jẹ̀ ló fi sàn ká. Ẹni tó bá sọ fún gbogbo tó bá ní ó máa túká lọ́wọ́ ẹ̀ ni. What is that nonsense? Don't dangodaze me. Ṣe abúlé kan tá a kọ́kọ́ kàn ká tó kan méjì kan lọ́nà ká tó débí. Yes, abúlé tá a kọ́kọ́ kàn ló ń jẹ́ Fẹ́tẹ́dò. A tó ìrìn ogún ìṣẹ́jú nǹkan bíi 20 minutes. Rárá
ó máa tó 30 minutes journey. ní ọgbọ̀n ìṣẹ́jú. ìrìn ọgbọ̀n ìṣẹ́jú mọ̀ ni. ó dẹ̀ ń fẹsẹ̀ nílọ nìyẹn. bá a ṣe mọ́ rìn nù. ọ̀dà dúró má ti lọ Mr. Bọ́láníwá ṣe mọ̀ kojú ló ń rojú sànú ẹ jẹ́ ká ran ọmọbìnrin lọ́wọ́ ẹ dúró dè mí ẹ jẹ́ kí n sáré drop rẹ̀ ní ìfẹ́tẹ̀dọ́ yẹn ẹ máa padà wà máa gbé ẹ̀yìn. kí n dúró dè yìí. ẹ dúró dè mí jẹ́ kí n wo àbọ̀ wá jókòó báyìí. ẹ fẹ́ gbé mi. ẹ jẹ́ kí n gbé ẹ ṣùgbọ́n just twice ẹ̀ẹ̀mejì péré ló jáde kúrò nínú abúlé Ọ̀sẹ̀wẹ̀rẹ̀ lọ s'Óṣogbo. kì í ṣe pé mi náà kì í fẹ́ jáde ṣùgbọ́n màmá mi ò kì í fẹ́ fi mí sílẹ̀ nítorí èmi nìkan ló bí bàbá mi sì ti kú. sorry lẹ ó dà ṣé o máa lè gbà mí láàyè kí n máa fi mọ́tọ́sáìkù mi gbé ẹ lọ sí skul yín láràárọ̀ kémi tó máa lọ síbi iṣẹ́ mi torí ó máa ń tó gẹ́gẹ́ aago 9 káwa tó bẹ̀rẹ̀ sẹ́ni sáìtì lọ́dọ̀ tiwa ìyá dẹ̀ fún láyè láti kọ́kọ́ lọ já ẹ sílẹ̀ nílé ìwé yín tó bá gbà mí láàyè. ẹ máa fi mọ́tọ́sáìkù gbé mi lọ sí skul. yes. lójoojúmọ́ mà ni. ẹ ṣe. lóòótọ́ ó kéré jọjọ lọ́jọ́ orí ṣùgbọ́n ó dàgbà púpọ̀ nínú ìmọ̀. ta ni ìbá tó wù mí bí ò sí Àṣàkẹ́ ọmọ ọdẹ Káyọ̀dé ọmọ ọdẹ Jídé. Àṣàkẹ́ wù mí. ajẹ́pà á mọ̀ fi pàdé sí Àṣàkẹ́ èwo ló mú ọtọ́ ọ̀rọ̀ kọjọ́ kalẹ̀. ara rẹ ní tún lọ yìí tó sì mọ̀ pé mo ṣe àgbo bá ṣé bó sì lè bu àgbo ọ̀yọ́ àgbo mu. mọ́mí a ní òsín tó ṣe mí. ẹ wá gbà mí kò sí ní tó ṣe ọ́ kò sí ní tó ṣe ó sì ń rọ pọ́jọ́pọ́jọ́ kí ilẹ̀ ọ̀jẹ̀ mú òsè kankan ó sì yóò sí ní tó ṣe ọ́. mọ́mí ṣé láti jọ tán Kọ́ládé ti lọ s'Óṣogbo ṣé kò yẹ kan ti dé ni. ta ni jẹba. àlejò ìlú. tèmi bá mi kí n tiẹ̀ pẹ̀lú àlejò ìlú tó lọ tí ò dé o àǹtí Àṣàkẹ́ kí n tiẹ̀ o ṣé bá sì kò tẹ́ ẹ̀ lọ iléèwé ò tí ì tó débi pé yàwó afalùkùkù gbé ọ lọ iléèwé kí n tiẹ̀ o Àṣàkẹ́ kó má lọ jẹ́ pé. màámi kó má lọ jẹ́ pé kíni tó bá jẹ́ pé ńkọ́. ó bá jẹ́ pé ajẹ́ pé tiẹ̀ tanu ajẹ́ pé tiẹ̀ bọ́ọ̀nù torí ìwà ajá ni kò gbọ́dọ̀ jóbi ó bá jẹ́ pé ẹgbẹ̀ta lábùkù ọkàn wọ́n fojú ẹ̀rí mọ́ bó. ó jẹ́ pé náà nù ó jẹ́ pé náà nù. ó sì kàbùkù èmo bí àwọn ọkọ bí yàn kàbùkù ni. ó jẹ́ pé náà nù. ìyá Àṣàkẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ fún ọ. mo fẹ́ kó yọ̀ǹda Àṣàkẹ́ kó fẹ́ àlejò ìlú dájúdájú ilé ire ni àlejò ìlú ó ti jáde wá mo ti tẹ́lẹ̀ rẹ̀ wò yóò fẹ́. abọ́ rẹ̀ mò ń jẹ́ abọ́ rẹ̀ tẹ́sílẹ̀ gbọ́rọ̀ mi mo ti rí i pé àlejò ìlú gbọ́dọ̀ sí ẹlẹ́nu mo ṣe ní kí wọ́n bá ẹ kó bá mi pè kó bá sọ̀rọ̀ kò fi rí ọmọ mọ́ létí ọmọ mi ò lè fàlejò ìlú Àṣàkẹ́ ò fẹ́ kò ṣeé ṣe kọjá wọn bẹ bá a sọ̀rọ̀ kọjá wọn bẹ kọjá yín bẹ mọ sọ. a bá sọ ó bá ti jẹ́ bó ṣe fẹ́ nu a bá sọ. ọjà gidi tẹ́ ẹ ní ká lọ ní ọ̀hún àbẹ́ẹ̀mù ni ẹ wo irú bíbá yìí ṣé ẹ rí pé irú bíbá yìí dáa ṣé ẹ rí ibi tá a ti ń bọ̀ o àwọn tí wọ́n lọ mẹ́mu tí wọ́n padà rí kọjá bọ̀ wọ́n lè rí wa wọ́n lè rí alóòótọ́ àbí kò yẹ yín báyìí ẹ wò ibi mo mọ́ káwọn àwùsá mi sí wọ́n ti yàtọ̀ sí bí a ti ń bọ̀ ara àwọn tí wọ́n wá wẹmu tí wọ́n wá mẹ́mu tí wọ́n ré kọjá wọ́n lè rí wa kí wọ́n mọ ròyìn káká fún àwọn aráàlú abẹ́ẹ̀mù sẹ́rẹ̀ pé bí dáa. tá a fi dé ìkódà ibì kan òwúwú yẹ. ẹja mo béèrè àníyàn lọ. ibi tó ní ilẹ̀. ibi ni ẹ mú o ibi ni ẹ mú ẹ mọ rọra ẹ rọra eré yá báwọn. sọ ẹ mọ rọra. ìpínlẹ̀ yìí tẹ́ gbè. kí n fi ṣe ìrọ̀rí. ẹ fi ṣe ìrọ̀rí. ìjà. ìlàsí ẹ. ẹ mọ rọra ní mo ti ń ka yín la ẹ ṣe pẹ̀lẹ́ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ ra bọ́sọ̀ yín ní mo ti ń ka yín la ní mo ń ka yín la gan o eré bẹ̀rẹ̀ nù ó ti yá
ara mi ti ń wárí ìbàjẹ́. èsì pèlè ó ti yáyá èsì kíákíá. ó yà tú kínní. evantu ilé dọ̀tí ẹ ní evantu. wọ́n bá ilé tú. Kini kò sí nǹkan kan ẹyẹ inú gbó ní kọrin ẹrẹ bọ bí ojì bí arámọ tí ń kèmí ń tèmi ẹsẹ wọn ẹsẹ mọ ta lè ń gbóhùn inú. bó o bá ilé tú. kò sí nǹkan kan inú. gbọ́ tó bá ń tú tó bá ń tú. kálẹ̀ yẹn rí inú gbó yìí báyìí ẹ súnmọ́ àyíyá eré ti yá nù. ẹ sọ rí. olórí ibú ni ọ. eléri ibú àgbàlagbà ni ọ tí a dá àṣẹ lóòótọ́ ni ya kúnlẹ̀ mẹ́wọ́ kúnlẹ̀ wo ìyìnbọn ọjà o kàn ra tẹ̀lé mi lọ báyìí sọ́dọ̀ àlejò òlu ìyún láìdé. ẹ má fẹjọ́ mi sùn láìdé ẹ jẹ́ kọ̀ọ̀gá wa ni ẹ má fẹjọ́ mi kọ̀ọ̀gá wa. ẹ wá sọ́gà yìí láìdé ẹ sì pẹ́yìn lọ́gà rẹ̀. ọ̀gá àbò eléyìí ọ̀gá. orí mi mọ̀mọ́ dáràn o. àgbàlagbà ó ṣekúṣe ilé ló fi ṣàṣemọ. ndé wàá gbọ́n tó fi ṣe ìtanràn sọgbọ́n ó yá wọ́n fòkè má fòkè. wọ́n ní ẹ mọ̀ fòkè ẹ mọ̀ fòkè. inú mi ò dá ní. má fòkè. ó yá máa sọ. frog jump. frog jump. èwo náà ti bẹ ó yá pàṣẹ báyìí. má lọ má bọ̀ ó yá ó tó bá wọn. èló gan ni owó tó ń gbà lóṣooṣù. ọ̀sẹ̀ ni wọ́n fún wa lówó. èló ni. àpò mẹ́ta. àpò mẹ́ta ó tiẹ̀ dáa bẹ́ẹ̀ ọwọ́ gbọ́ owó ìtanràn rẹ̀ rẹ̀ o lọ́sọ̀ọ̀sẹ̀ ọ máa san àpò 2 àbọ̀ ọ faramọ́ àbọ̀ faramọ́. ẹjọ́ ìsàlù mi mo níyàwó mo náà mọ lé. oníyàwó oníyà ló wá máa ya tèmi fẹ́ mọ ṣé ríbaríbo lábẹ́ kòkó ní tí a da yín fi àdá yín ìpín orí ẹ méjì. wọ́n fún yín máa mọ̀ fún yín mọ̀ fún yín mọ̀ fún yín. ọ faramọ́ ọ ti faramọ́ ọ̀ya tọ̀sẹ̀ ìdá. mo fẹ́ kẹ́rẹ̀ mi lọ́wọ́ kà á ń dájọ́. ẹ̀yin wo. à ń dájọ́ lára. ẹ̀rẹ̀ kéde iná kọ̀ fún pọ̀. lásán ló mú ìyàwó mi wá ló mú wá nú inú abẹ́ kòkó ní wàá gbọ́ o. bó o bá ilé kùnà tó o sanwó ìlọ́sọ̀ọ̀sẹ̀ èmi gangan fúnra mi ń kọ́kọ́ fi àdá ní ìdásẹ̀ eré ẹ̀sẹ̀ ọ̀la wo yín wàá fi ọṣẹ sìn láàrin gbogbo àwọn ẹlẹgbẹ́ rẹ ọgbọ́ aya mi ọ̀ya jálọ pẹ́pẹ́rẹ́. àbíká ìwọ káwọn aṣọ rẹ lọ ni. ó yẹ fásọ wèrè lẹ́ẹ̀fún. ẹ yẹ jẹ́ àwọn òní gbé wá. bẹ́ẹ̀ gbà lórí orí bẹ́ẹ̀ rẹ ṣe tẹ́ pẹ́rẹsẹ.